làkàrà lé ẹ káàbọ̀ lákérò ọ̀nà gbogbo ẹ̀yin tèmi tí mo fi sílẹ̀ ní ọ̀sẹ̀ tó wá lọ mú kí yín ṣàlàáfíà ní ṣé dáadáa ní ṣé ajé wá lónìí tà ní ìtàkọ́mọ ẹranko tó tà á mọ̀ tà ní lágbára ọlọ́run àmọ́ lékún ní àdépẹ̀dù lọ́lá olódùmarè. tí lọ́wọ́ gbọ́ tó tẹ́wọ́ tó tí kò gbọ́ wọn tẹ́wọ́ tó ìta ló gbọ́ wọn tẹ́wọ́ tó. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè ọba dániwáyé ká dúpẹ́ pé òkun ọba tó sọ wájú ọ̀sẹ̀ tó lọ tó tún sọ wá di èní tó yí mo sì nígbàgbọ́ pé yóò tún sọ wájú eléyìí tó ń bọ̀ lọ. ọlọ́run ẹ ṣé ayérayé ẹ ṣé ọba tó pọ̀ nípa àti agbára mo yìí mo gbéga fún gbogbo oore ọ̀fẹ́ yín àti àánú yín àti àwọn olólùfẹ́ mi tẹ́ ń ṣe fún wọn tẹ́ ń ṣe fún mi tẹ́ jẹ́ kẹ́nì kankan wa kí a gbọ́ pé ìbànújẹ́ lórí ara wa jẹ́ ká fira wa ṣe àrínù ọlọ́run ò ṣé ayérayé ẹ ṣé o. olórí àdáǹdátọ́ àwọn kan lájọ dígbére fúnra wa ní ọ̀sẹ̀ tó wá lọ àmọ́ ṣenú láàánú pé ọ̀pọ̀ nínú wọn ló ti jáde láyé. ọlọ́run kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n àbí a fi ń yọ̀ àwọn ẹbí wọn bí kò ṣe pé a fi ń gbórúkọ yín ga ni. ọlọ́run ayérayé adúpẹ́ bó tiẹ̀ ṣe pé kò tí a fẹ́ wà àti ìdébẹ̀ a máa dúpẹ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ a dúpẹ́ ibi tí ẹ bá wa dé ta sì tún nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà á tún dúpẹ́ ibi tí ẹ mú wa lọ. ọlọ́run mọ́kàndín àìmọ́ ṣe sí wa ọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ la máa ń sọ. ọlọ́run má jẹ́ àṣìṣọ má jẹ́ àfi ẹsẹ̀ sílẹ̀ ká fi ẹnu kọ ní ilé iṣẹ́ wa níbí yìí àti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa lọ́hùn. mo sì fún ọ̀sán níbi tí ìsá o èmi sì fún ọ̀sán ní òun àtẹ̀mí àti ẹ̀yin olólùfẹ́ mi nílé gbogbo ìgbà tí a bá ń ṣe iṣẹ́ tí à ń ṣe àkójọ ìgbà tá a bá kéré rẹ̀ mo gbàdúrà fún yín mo gbàdúrà fúnra mi pé ẹni ẹlẹ́ni orí olórí ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ kò ní kéré ṣe tà ṣe lọ́lá ọlọ́run olódùmarè. fún ìwọ tí ó bá ṣe pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lórí ìkànnì wa yìí alálàyé online tv OPU Kòtónù Àdùnní Òrékè ló kọ tèmi gẹ́gẹ́ bí àwọn tèmi ṣe mọ̀ nílé Yemọja lórí tẹlifíṣàn mo tún dé sí yín lọ́rùn lọ́sẹ̀ yìí ẹ wá nǹkan fìdílé ẹ máa bá mi ká lọ. tó bá jẹ́gbà àkọ́kọ́ tí wọ́n rí lórí ìkànnì yìí alálàyé online tv OPU Kòtónù máa bá wa tẹ láìkì sí àwọn fídíò wa kẹ́ máa bá wa share kẹ́ẹ̀dẹ̀ tún follow wa gbogbo ìgbàkigbà tá a bá wà on live bó tiẹ̀ ṣe pé a drop náà ni ẹ dákun nǹkan tá a fẹ́ lọ́dọ̀ yín nù ọlọ́run ó dá sí ọ̀rọ̀ tìyín náà ẹ máa bá wa tẹ láìkì kẹ́ máa bá wa share kẹ́ẹ̀dẹ̀ máa follow wa. àwa náà ò jókòó lásán àwa náà á sọ pé bóyá àkànfẹ́ máa rojọ́ dànù níbi bí kò ṣe pé ẹjọ́ tó ní àwọn àǹfààní kọ̀ọ̀kan jàǹfààní wa àwa náà ó jàǹfààní yín nílé ni àǹfààní tiwa tí ẹ jẹ ni ká sọ̀rọ̀ ìṣítí fúnra wa àǹfààní tí yẹn tàjẹ ni kẹtẹ like sí àwọn fídíòsì wa kẹdẹ bá wa share kẹdẹ follow wa alálàyé online tv OPU Kòtónù náà ní àwa yìí fún ìgbà àkọ́kọ́ rẹ̀ wá nǹkan fìdílé kó máa bá wa ká lọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ ti Àdùnní Òrékè àti ẹ̀yin olólùfẹ́ ti alálàyé online tv tí ẹ máa ń follow wa tí ẹ̀dẹ̀ ń bá wa share gbogbo ẹ̀yin tí ẹ máa ń kọ́mẹ̀ntì náà lárí kọ́mẹ̀ntì yín lágbára ọlọ́run ọba ní gbọ́wọ́léwé ẹ̀kún lórí àwọn ọmọ yín lórí iṣẹ́ yín lórí aya yín lórí ọkọ yín ẹ ṣeun adúpẹ́ ọpẹ́ olórí àdáǹdátọ́ wọ́n ní tí ẹrú bá dúpẹ́ ni yóò gbà míì sí i ẹni tí a sì ṣe lóore tí ò dúpẹ́ ó gbégi jìnnà ẹgbẹ̀fà ni ẹ lè mọ tá a ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó gbégi jìnnà ẹgbẹ̀jì
jẹ́ ẹ má bínú ẹ lè mọ bí àwọn kọ́mẹ̀ntì yín bó ṣe máa rí lára wa àwọn ìfẹ́ tẹ́ fi hàn wá ní orí gbogbo social media wa pátá àdúpẹ́ fún yín o lẹ́ẹ̀kan sí ìwọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ rèé darapọ̀ mọ́ wa ní Alálàyé online tv OPU Kòtónú Benin Republic níbi ni àwa fi ìkàlẹ̀ sí bóyá wọ́n wà ní ẹ̀yìn òde ìlú yìí ní Owódé ní Sẹ̀mẹ̀ ní Owódé Àpá Ìdí Ìrókò gbogbo àwọn tí Kétu gbogbo bẹ́ẹ̀ lọ ṣá ìwọ òpó fẹ́ polówó ọjà káyé gbọ́kọ̀rún mọ̀ pé tó ń tààrẹ àbí wọ́n ní nǹkan ṣe nípa òkú àgbà ní ayẹyẹ ìgbéyàwó ìsọmọlórúkọ bóyá wòlímọ̀ ni àbí wọ́n ní ètò kan àbí documentary tí ìwọ wò pé gbogbo àwọn dúkìá ẹ̀ tó ti ní o fẹ́ papọ̀ sí ojú kan láti sọ pé kí wọ́n máa wo fídíò àbí bó ṣe wù kó jẹ́ ẹ kàn sí wa nọ́mbà wa ti wà lórí amóhùnmáwòrán tẹ́ bá dẹ̀ fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí social media wa OPU Kòtónú náà ní kí ẹ tẹ̀ sí lọ́gán tí ẹ bá ti ń sẹ̀ǹdì sí ímeèlì wa náà ni wọ́n ti máa dá yín lóhùn a sí níbí báyìí fún nǹkan kan mi bí kò ṣe láti mú wá fún yín kẹ́ ẹ gbọ́ nǹkan tó ń lọ nínú ayé ká sọ pé nínú ayé kẹ́ ẹ tún ṣe kí ni kẹ́ ẹ tún polówó ọjà yẹn kájí òkú gbájẹ ẹ kàn sí wa nínú iléeṣẹ́ wa ní John K. Mosque la wà ní ìlú Kòtónú ní Benin Republic níbí ẹ̀yin èèyàn wa ẹ máa bá mi ká. Mi òrèké nìkan kọ́ ló yìnbọn dín níbí àwọn olólùfẹ́ mi náà ti mọ yìnbọn dín nílé jẹ́ ká mọ yìnbọn dín ká yí sọ́tún ká yí sósì apatẹ́ṣọ̀ ò lè ráyè gbogbo ibikíbi tí ìlú bá ti ń dún paronú tí kò máa bọ̀ kí àjọjọ́ kẹ̀sì tó fi etí gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bóyá wọ́n wà nínú ìṣòro kan ní àbówòpó ti ronú ìrònú kọ́ ní nǹkan tó kàn ibi tí wọ́n ti ṣubú yẹn ni kí wọ́n yẹ̀wò kó wò pé kí ló gbé ẹ ṣubú àwọn wo ló wà bẹ́ẹ̀ gbà tó ṣubú àkókò wo ló ṣubú èyí ni wọ́n wò tí wọ́n tún fi wá wògbà tó bá dìde tó tún fi ní ṣubú tóró wà nínú Bíbélì pé gbàwẹ̀ kó má bàa gbàwẹ̀ sun ẹkún kó má bàa sun ẹkún gbọ́rọ̀ kó má bàa padà gbọ́rọ̀ ọlọ́gbọ́n nìkan ló lè yé àwọn ọmọ rẹ̀ sí ló sì lè mọ̀. Ó yá o má fọwọ́ kan ṣùgbọ́n yẹn ó ń bọ́ lọ́wọ́. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí lórí ètò tá à ń ṣe yìí lórí ìkànnì wa gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé wọ́n tó bá fẹ́ polówó ọjà ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ó wà ní orí amóhùnmáwòrán yín tẹ́ bá ti pè lọ́gán àbí kó jẹ́ mẹ́sẹ̀jì ní lọ́gán ni wọ́n dá yín lò ẹ kàn ṣàṣẹ́ndì kìíní sórí ímeèlì wa lọ́gán ni wọ́n dá yín lóhùn gẹ́gẹ́ bí ètò tí ẹ ti mọ̀ pé mo máa ń ṣe náà ní ìjíròrò lórí àmúyẹ òun náà ni mo tún gbé wá ní ọjọ́ tòní ẹ dẹ̀ má gbàgbé wọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ lélẹ́yìí ẹ̀wọ̀n ìsàkúdàyà wọn júwe ara mi Àdùnní Òrékelẹ́wà Yemọja lórí tẹlifíṣàn ló kọ tèmi ẹ wò pé kí ló bí Yemọja wá Ọ̀ṣun ni mí tọkàntọkàn Ọ̀ṣun ni mí inú mi sì dùn láti jẹ́ ọmọ Ọ̀ṣun ó sì wù mí kí n sì gbé àṣà ìlú mi lárugẹ lẹ́ẹ̀kan sí Àdùnní Òrékelẹ́wà Yemọja lórí tẹlifíṣàn Ọ̀ṣun ni mí Ọ̀ṣun amáwo márò Ọ̀ṣun ìyá òní àwa nìyá ọ̀la Ọ̀ṣun wọ́n fìtalẹ̀ jẹ wá wọ́n pọ̀ mi dà sínú àwa orí mi ṣègbè lẹ́yìn mi ẹlẹ́dàá mi dákun ṣàánú mi àwọn kan tiẹ̀ wo pọ́ ti pẹ́ táwọn ti gbọ́ dídùn ẹnu mi ẹ mọ̀ wọ́rí ẹ gbọ́ lónìí ẹ kàn ṣàwọn àkàkẹ́ fìdílé a fẹ́ sọ̀rọ̀ lónìí ẹ sì gbọ́ àwọn àkàkẹ́ lónìí pé tó ládùn gbọ́ngbọ́n yóò kàn tí ó sì kàn sí. àwọn akọwọ́ kò sọ̀rọ̀
wù kẹ́ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ti ń retí pé ó ti pẹ́ tẹ́ ti gbọ́ dídùn ẹnu mi àwọn kan mọ̀ mí sádùn ní Òrékè Akéwì àwọn kan sì mọ̀ mí sí Àdùnní Òrékè Lẹ́wà àmọ́ kì í ṣe lọ́gọ́ báyìí ná kẹ́ ẹ jẹ́ kí n gba ìlú àwọn tó bí mi lọ́mọ lọ. ẹ̀ẹ́dẹ́gbọ́n pààrọ̀ ògo ìyá akọ àgbò ṣèbá àrọ̀ máa rọ́wọ́ náà tìmí àgbàlẹ̀ àgbàjá ilé àjàgẹ̀mọ̀ tẹ́rẹ̀ ilé ẹ̀dẹ́ bẹ̀bẹ̀ mi lọ́mọge tútù tí ò ṣe fi dáná ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ó wúlò láàárọ̀ ẹ̀rí wájú ọlọ́ọ̀fà iná ni ẹ̀kúnlé ọlọ́ọ̀fà iná náà ni ẹ̀wọ̀n aráàrin ibùdó ọlọ́ọ̀fà òṣèdì múrọ̀rà nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ gọ́gọ́ àwa lọmọ tìmí àgbàlẹ̀ àwọn olórí ọkọ̀ tọ́tọ́ mo mọ̀ pé gbogbo àwọn bọ̀dá mi nígbà ètò oníṣẹ́ mi ṣe Ajé Àlí nítọpá gbogbo wọn níjọ kéèní bí mọ̀ pé gbogbo yín lẹ̀ tẹ́tí lẹ̀ ń gbọ́ mi àwa ọmọ Ẹdẹ ni wọ́n máa jí sọ̀sọ́ máa jí fọjọ́ gbogbo dàbí ègbín àwa lọmọ arúgbàdo làlú ọmọ arúgbúgbúrú wọlé Ẹdẹ àwa lọmọ tìmí àgbàlẹ̀ ọmọ ọlọ́fà àná àwa náà ni wọn nífẹ̀ẹ́ lómi ìṣèwọ́ lọ́lá Olódùmarè oko ni bí ó jẹ́ fún wa àkẹ́rù oko délé wọn nífòkú wa tẹ́lẹ̀ ọkọ̀ lọ́lá Olódùmarè lẹ́ẹ̀kan sí Àdùnní Òrékè Yemọja lórí tẹlifíṣàn lọ́kọ mi sì tún mọ́ fi àkókò yìí kí gbogbo Òṣogbo lápapọ̀ torí a lè ṣe odò tó bá gbàgbé orísun ni ó ṣetán láti gbẹ èmi Àdùnní èmi ò fẹ́ gbẹ mi ìjẹ́ sọ pé tòṣogbo báwo torí bí ò bá tiẹ̀ sí Òṣogbo kò sí iléeṣẹ́ tí mo wàyé mo mọ̀ pé ọlá àwọn Òṣogbo la fi mí níbi tá a wà yìí lórí ìkànnì wa yìí torí ẹ̀mí mọ̀ kí gbogbo àwọn bàbá mi láti Òṣogbo tàwọn Tájé Àlí tàwọn ti Tọpá tàwọn ti Gẹ̀ẹ́tò tàwọn ti Ṣẹ́miṣẹ́ tàwọn ti Mìṣẹ̀bọ̀ mò ń kí yín o ẹ̀yin bàbá mi ti Òṣogbo ìṣòro la máa jẹ̀sùn lóṣogbo àkàrà bàbá ni wọ́n jẹ̀sùn ní Ìjẹ̀ṣà mo lọ́jọ́ tí n bá wá kí yín èsúrú bàbá ni wọ́n jẹ̀sùn kẹbà sọ fáwọn bàbá mi nílé ìlú Aró náà ní Òṣogbo lágbára Ọlọ́run ọba Aró ò ní tán ní kòkó wa ní ìlú Òṣogbo Ọ̀ṣun ò sì ní pajú bí kò ní padà sí wa Ọ̀ṣun ò ní fìtalẹ̀ jẹ wá kò ní pọnmi dà sínú wa níre lásọ̀rọ̀ àtàrẹ tiwa yóò já sí rè tí ẹ̀yin bá pọn aráyé lànà kó ni ayọ́ lànà rẹ kó gbogbo wa kò sí ìbànújẹ́ kan ní ọ̀rọ̀ oyin lágbára Ọlọ́run ọba àní má bànújẹ́ tútù láàárọ̀ dẹ tútù láàárọ̀ bàbá tútù lábálẹ̀ olúwẹ̀rí gbogbo tí àwa tọmọ Ọ̀ṣun pátá tá a wà lókè òkun nílẹ̀ wa bí náà ní nílùú Nàìjíríà lágbára Ọlọ́run ọba àní gbé sájò àwa ní dààmú àní fi wọn ní fòkú wa tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé àwa ní ṣiṣẹ́ oníṣẹ́ kó wá dàbọ̀ ọjà ká má rèrè jẹ àní gbólówó fọwọ́ ká lọ́lá Olódùmarè mọ̀ bá wa kálọ lórí ètò yìí gbọ́ wìrìwìrì lórí ìtàn tá a tún fẹ́ sọ ìtàn ní ọ̀rọ̀ mi dálé lónìí torí mo sọ pé ìjíròrò lórí àmúyẹ ní ìtàn ni mo gbé wá lónìí ẹ fìdílé nǹkan kẹ wá nǹkan fìdílé ẹ máa bá mi ká lọ èmi ọmọ yín mo tún ti dé o. Ọmọ dúdú bá kọ́ àyà fi bí kò ṣe rọ̀ àyà máa rẹ̀ tí bá sùn lóru kí má wá kí ló máa yẹ èèyàn láyà nílé wọn sọ nínú nípa. ẹ ṣe èèyàn mi tẹ̀ ń kọ́mẹ̀ntì nílé ẹ ṣé mo dúpẹ́ ẹ ní tẹ́wọ́ sí ìwé ẹjọ́ lórí ọmọ yín ẹ ní tẹ́wọ́ sí ìwé ẹjọ́ lórí aya lórí iṣẹ́ yín ẹ ní dààmú ẹ ní fọwọ́ gbọ́mọ sí ẹ wá ní fi ọwọ́ báyìí kẹ́ ẹ fi bu ìyẹ̀pẹ̀ ìbànújẹ́ sí kankan nínú àwọn ọmọ yín àti ẹbí ni àti ará ni ẹ fìdílé nǹkan a fẹ́ bẹ̀rẹ̀ ètò tó gbé wa wá gangan nítọjọ́ tòní àmọ́ kí a tó bẹ̀rẹ̀ mímọ̀ kí agbẹnusọ fún iléeṣẹ́ yìí ní abẹ́ Òṣogbo Progressive Union mímọ̀ kí alága wa fún ti ìgbà yìí alága wa ẹ ṣeun tẹ́tí ẹ̀ wò pé nǹkan báyìí ló kàn ní àwùjọ adúpẹ́ àmọ́lóore ọpẹ́ olóore àdáǹdátán tí àìfígbáfígbá bá sọ pé òun ò ní fígbá mọ́ mo mọ̀ pé eléyìí tó ti fi sórí àtẹ kò ní ṣe kíni kò ní parun nílé agodo bí náà ni mítùmọ̀ fi èyí kí àwọn alábàáṣe mi ẹnjìníà wa alówó ńlé àwọn náà bẹ níkàlẹ̀ ń bí àti ọkọ̀ orí amóhùnmáwòrán mi bó tiẹ̀ ṣe pẹ́ẹ́ tí rí mò ń gbé pamọ́ ni àmú pẹpẹ àbí báwo ni wọ́n ṣe ń sọ Yorùbá
ẹ̀ẹ́dẹ̀ foríjì mí díẹ̀díẹ̀ náà ni a sì mú kọ̀ọ̀kan àmú ọ̀rọ̀ bọ̀ àmúbọ̀ nínú àpò Amin olólùfẹ́ mi lórí afẹ́fẹ́ òun náà wà ń bí mú kí ẹ o mo sì ń kí bọ̀dá mi náà níbí bọ̀dá mi Teslimu àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹnjìníà kò síbi tẹ́ bá ti rẹ́ ẹnjìníà ẹ̀ra wọn náà ni akú iṣẹ́ ìlú àdẹ̀kú iṣẹ́ ti ara wa lágbára Ọlọ́run ọba òṣògbè gbogbo wa. Ìsọ̀rí olórí kákẹ́kẹ́ lórí bàbá ẹ̀yẹsẹ̀ tí wọ́n ní mo ṣe. Ìsọ̀rí aládé ti kọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ìtàn ni mú wá fún títọ́jọ́ tí èní ìjíròrò lórí àmúyẹ ìtàn tòní bá dé ìjíròrò lórí àmúyẹ nínú ẹbí tí à ń sọ yìí a ní ọmọbìnrin mẹ́ta nínú ẹbí yìí tí ìyá sì wà tí bàbá wà wọ́n wá ní ká sọ pé bíi àbúrò bàbá ọ̀nkù náà ni ìjíròrò lórí àmúyẹ ká kọ́ mi ẹni bí wọ́n ṣe ń sọ̀rọ̀ níta ká fi ojú ká bá ọmọ ẹni sọ̀rọ̀ ó wà nínú àmúyẹ tá à ń sọ̀rọ̀ nípa èyí ṣùgbọ́n àwọn ọmọdé yìí kò sí èyí tí wọ́n gbọ́ ká sọ pé bóyá wọ́n bí wọn àwọn tún wá túnra wọn bí wọ́n bí wọn wọ́n túnra wọn bí kò sí èyí tí wọn ò gbọ́ nínú èdè látàrí pé kí ni èyí tó jẹ́ àkọ́bí oyún iléèwé ni fún àwọn òbí ẹ̀ òun sì ṣe kí ni ó gbé ní ọ̀dọ̀ ìyá àyá ẹ̀ ó gbé lọ́dọ̀ ìyá àyá ẹ̀ tó àwọn èdè yìí ó ti mọ lára ó ti mọ bá ṣe fi ojú bá even bá ṣe fi èkánná báyàn sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá ó ti mọ gbogbo ẹ̀ èyí ló wá ṣe kí ni ló gbé sí àwọn àbúrò ẹ̀ nínú tó fi jẹ́ pé tí wọ́n bá sọ pé a fẹ́ lọ bì kan kéèyàn kan wà níbẹ̀ kan fẹ́ sọ pé àwọn olọ́mọ wọn mọ bí wọ́n ṣe wòra wọn tí wọ́n ṣe sọ kí wàá ní nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹbí gangan tí mo fẹ́ mẹ́nu bà tí ìtàn ẹbí yìí ẹ má bá mi ká lọ ẹ sì jọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́wọ́ ẹ máa bá mi tẹ share kẹ́dẹ̀ máa bá mi like ẹ̀dẹ̀ máa follow wa OPU Kotonu Alálàyé online TV. Bọ̀dá mi àbí bàbá mi Àyùbá Adéwálé Àyùbá ẹ má ti jẹ́ kọ́mọdé yóò túlẹ̀ á padà wá túlẹ̀ láìpẹ́ yìí tá a bá wá gan nítọ́jọ́ tó ní ni kí ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀yin èèyàn mi nílé ẹ ṣé mo rí kọ́mẹ̀ntì yín ẹ ṣé gan adúpẹ́ thanks for the honour and thanks for the compliment ẹ ṣé adúpẹ́ fún yín pé ẹ fi àkókò yín lẹ̀ láti wo àwọn nǹkan tí à ń ṣe ẹlòmíì àti ẹ̀wò pé kí ni nǹkan tí wọ́n ṣe ìwọ ní rádaràda kí ni ń wì ṣùgbọ́n èyí tí ẹ fi ìfẹ́ hàn lórí pé kí ni ń wì náà ẹ ṣé adúpẹ́ gẹ́gẹ́ bí ìtàn tí mo bá lọ tí mo mú wá pé fún ti ọjọ́ tòní ìjíròrò lórí àmúyẹ èyí ni apá kìíní nínú ìtàn náà àmúyẹ apá kìíní gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ìyá àkọ́bí ló gbé lọ́dọ̀ ìyá ìyá wọn gẹ́gẹ́ bí èdè àti àṣà tí a fi ń kọ́ra wa nílẹ̀ Yorùbá ó ti mọ̀ ìgbà tí ọ̀nkú wọn tí mo sọ ìyá àbúrò bàbá wọn tí mo sọ ìgbà náà tí ó wà pẹ̀lú wọn ó wá láti wá ṣe àgùnbánirọ̀ rẹ̀ ibi tí wọ́n pín sí jẹ̀lú ibi tí àwọn ẹbí yìí wà ó kù láti ìlú kan wá sí ibẹ̀ ni àmọ́ àwọn tí à ń sọ yìí láti ọdún díẹ̀ sẹ́yìn ìyá bàbá àwọn eléyìí ò ní àǹfààní láti ṣe pé à ń tọ́jú ọmọ òní Àbújá ọ̀la Kàṣàǹfà òní Abidjan ọ̀la Kotonu ni wọ́n fi ń ṣe wọ́n wá gbé sẹ́rù ju ọmọ tí wọ́n bí lọ a sì ń sọ kí ni à ń sọ pé ọmọ mẹ́ta obìnrin mẹ́ta ni Ọlọ́run jogún fún wọn nínú ẹbí báwo ni àwọn ọmọ yìí ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń rìn àbí àwọn ọmọ yìí tiẹ̀ ní ẹ̀kọ́ kankan rárá
ẹ máa bá mi lọ lórí ètò yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, àwọn òbí àwọn ọmọ yìí wọn ní àǹfààní láti wò pé àwọn tiẹ̀ ń gbọ́ kan àbí méjì nípa ọmọ wọn, kò sí ní tó kàn wọ́n, kò sí ní tó ṣe kínní. Àmọ́ wọ́n bí obìnrin 3 tí àwọn èèyàn mọ, àwọn ọmọ tá a sì ń wí wọ́n rẹwà gan. Ìyá tá a wí ó jẹ́ èèyàn tó ga, tó mọ́ra, tó dùn ún wò. Kó bó ṣe jẹ́ arúgbó tó kù sí ọkùnrin tí ò rí tó sọ pé òun ò rí obìnrin. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọ̀ stature àwòrán gẹ́lẹ́ ni àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ó bí ni wọ́n ní. Ọ̀kan nínú wọn ló jọ bàbá wọn. Bàbá wọn náà jẹ́ èèyàn tó ga, tó yáàyè, tó sì ṣe kíni, ṣùgbọ́n òun dúdú. Ìkan tó wá dúdú náà ní wọn ni àkọ́bí. Tẹ́ bá sì wá rí dúdú ẹ̀, kì í ṣe dúdú rádaràda, kì í ṣe ẹni tí ọkùnrin yóò rí tí ó sọ pé òun ò rí ọmọ. Ní gbogbo àwọn ọmọbìnrin tí à ń sọ yìí, kí wá ló ṣẹlẹ̀ gbà tí àwọn ìyá wọn àti bàbá wọn tí wọn ní àǹfààní láti wà pẹ̀lú àwọn ọmọ yìí, tí wọn sí pẹ̀lú wọn? Kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀? Ṣé nǹkan tó bójúmu ni àbí nǹkan tí ò bójúmu? Ẹ̀yin èèyàn mi, ẹ máa múra tí àkókò bá ṣe wà láti pè wọlé fún ọ̀rọ̀ kan tàbí méjì. Àmọ́ tí ò bá sí àkókò, ẹ dákun ẹ fún mi ní àyè di ọjọ́ mẹ́jọ láti ṣe kíni, láti fún yín ní àǹfààní láti pè wọlé. Ẹ jẹ́ kọ́mọdé ìgbòho ẹ̀. Máa ṣó ń gbangba títì, wọ́n fẹ́ mọ ohun mo fẹ́ dánwò. Ó jẹ́ bàbí mi tó, àbẹ́sẹ̀ sáré tó wà tó fẹ́ rí combinations. Ẹ jẹ́ kọ́mọdé ìgbòho ẹ̀. Èèyàn mi nílé lóko, àkókò tí mo ní níbí báyìí ò tó nǹkan. Ìtàn yìí náà ni ó ń tẹ̀síwájú títí di ọjọ́ mẹ́jọ òní tá a tún bára wa pàdé ní orí ìkànnì wa. Ìtàn yìí ń tẹ̀síwájú. Mo sọ fún yín pé ìjíròrò lórí àmúyẹ la máa ń sọ̀rọ̀ lé lórí. Èyí wá jẹ́ àmúyẹ apá kìíní. Èyí jẹ́ àmúyẹ apá kìíní. Mo mọ̀ pé lágbára Ọlọ́run ọba Ọlọ́run ó ṣọ́ mi, yóò ṣọ́ ẹ̀yin di ọ̀sẹ̀ tó ń bọ̀, yóò tún sọ wá ju ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. Á padà sọ̀rọ̀ lórí ẹ̀, à ń bọ̀ lórí ètò náà. Ẹ kàn ṣáà máa bá fi ọkàn bá lọ nítorí àǹfààní àti pè wọlé yóò wà fún àwọn èèyàn wa nílé. Ní tó bá jẹ́ dáadáa níbẹ̀, tó bá jẹ́ tí ò dáa, tó yẹ káwọn òbí kí wọ́n mójútó. Á pẹnupọ̀ lórí ìkànnì wa ìyá àjọsọ tó bá di ọjọ́ mẹ́jọ. Lẹ́ẹ̀kan sí Àdúnní Òrékéyẹmọjà lórí tẹlifíṣàn ló kọ tèmi. Bá a bá dájọ́ á pé, bá a bá dóṣù oṣù á kò. Mo ti ṣe tán mo relé àwọn tó bí mi lọ́mọ. Lágbára Ọlọ́run ọba, èmi ni tiyín ní tòótọ́, èmi ní ìmọ̀wọ́ ẹ̀mí ẹlẹ́mọ̀ rí. A ní ṣàfẹ́rí ara wa kó tún fi di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀. I love you guys. Ó dàbọ̀. Ọmọdé Cinderella, ó tó fi ṣàyà ìbọn.